tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ ó ti ṣẹlẹ̀ bàbá Tinubu ti sọ̀rọ̀ èmi ló kàn ti sọ̀rọ̀ ó ní ó tó gẹ́ bàbá Tinubu ti sọ̀rọ̀ ó ní enough is enough ó tó gẹ́ ó ní èyí ni a message ìkìlọ̀ a warning and you have limited time bẹ́ẹ̀ ni o Tinubu sọ wípé ó tó gẹ́ fún gbogbo àwọn agbésùmọ̀mí wípé kódà ìgbà tóun fún wọn ìgbà péréte ni o bẹ́ẹ̀ ni onígbà péréte ni o lòun fún wọn láti fi lè jẹ́ kí wọ́n kó gbogbo ẹrù wọn kúrò ìyẹn àwọn agbésùmọ̀mí bàbá Tinubu ti sọ̀rọ̀ ó ní ìgbà péréte péré ni mo fún yín gbogbo ẹ̀yin agbésùmọ̀mí kí ẹ forí ilẹ̀ bàbá wa sílẹ̀ o bẹ́ẹ̀ ni onígbà péréte lòun fún wọn kí wọ́n forí ilẹ̀ bàbá wa sílẹ̀ bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti sọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí àwọn agbésùmọ̀mí àti àwọn báńdíìtì àti àwọn ajínigbé àti àwọn tí ó tún ṣiṣẹ́ láabi mìíràn ó ní nínú kí wọ́n jọ̀wọ́ ara wọn kí wọ́n dẹ̀ fi ojú wọn kó fi ojú wọn hàn síta fún gbogbo ayé tàbí kí wọ́n fojú ba ìdájọ́ ó ní tàbí kó fojú ba ìdájọ́ ni o bẹ́ẹ̀ ni o ó sọ eléyìí di mímọ̀ nílùú Àbújá bẹ́ẹ̀ ni pírẹsidẹ́ǹtì ààrẹ Bọ́lá Tinubu declare ó ní ó tó gẹ́ alùbátà kan kò kí ń dáni ó ní eléyìí ní láti tó gẹ́ o ó dẹ̀ gbọ́dọ̀ tó gẹ́ nítorí wípé òun kì í nílò ní o kódà ìgbà péréte ni ẹ ní láti fi lè ṣe kíni láti fi lè kó kàngàrà yín kúrò lórí ilẹ̀ bàbá òun. bàbá Tinubu tún jẹ́ kó yé wa ó ní pé ilẹ̀kùn ṣí sílẹ̀ gbalasa fún wọn ni o láti fi lè wá fún sọ̀rẹ́ndà ìyẹn àwọn ajínigbé ìyẹn àwọn agbésùmọ̀mí ó ní ilẹ̀kùn ṣí sílẹ̀ gbalasa fún wọn láti lè jẹ́ kí wọ́n wá forí ara wọn kó wá fara wọn kí wọ́n júwọ́ ara wọn sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ni wọ́n á fojú ba ohun tí ojú wọn ò ní tó tápá wọn kò ní ká mọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn ń sọ pé kí ló dé ṣé kí bàbá kí wọ́n lọ ni àbí kí bàbá ṣe ìdájọ́ kí bàbá gbé ìgbésẹ̀ láì fún wọn ní ara bẹ́ẹ̀ ni o wọ́n ní kí bàbá gbé ìgbésẹ̀ láì fún wọn ní ara the National Security Adviser yẹn and the Chief of Defence Staff wọ́n ní iṣẹ́ kàn wọ́n o wọ́n ní pé èyí tí gbogbo wọn fi ń sọ pé àwọn kí wọ́n lọ yẹn kí wọ́n ṣe kí ni kí wọ́n gbẹ́sẹ̀ lé action bẹ́ẹ̀ làwọn ènìyàn tún mú jáde wípé kó má gbàgbé wípé ọ̀kan lára àwọn Chief of Defence Staff ti sọ̀rọ̀ tó ti sọ wípé ìbọn kan lásán ó wọ̀ tí $200 bẹ́ẹ̀ ni ẹjọ́ tábàdẹ̀ yìnbọn èèyàn kan báyìí $200 ti ń lọ nìyẹn o dájúdájú ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni wípé financially wọn ò balance okay are you assuming us that tẹ́ ẹ bá ní owó sìn ẹ máa fi ra àwọn irinṣẹ́ tó tójú ẹ̀ àbí ṣé nǹkan tí bàbá Tinubu sọ fún wa nìyẹn pé tówó bá wà wọ́n máa fi ra àwọn irinṣẹ́ tó tójú ẹ̀ ni àbí kí ni ìkìlọ̀ tí ò tí gba action àní kẹ́ ẹ bọ́ sójú gbàgede kẹ́ ẹ gbégbésẹ̀ ẹ má kí wọ́n lọ mọ́ bẹ́ẹ̀ ni ẹnìkan tún jáde ó ní tó bá sọ̀rọ̀ ńgbà míì báyìí wàá rò bóyá ọ̀la ló máa gbé ìgbésẹ̀ ni ó ní tó bá sọ̀rọ̀ wàá rò bóyá ọ̀la ló máa gbé ìgbésẹ̀ ni láì mọ̀ pé àwọn ẹlẹ́tàn ló pọ̀ jù nínú àwọn olórí wọ́n ní story látọwọ́ èmi ló kàn yẹn bàbá Tinubu ó kàn ń jánu lásán ni wọ́n ní bàbá kàn ń jánu lásán ni bàbá ò tí ì gbé ìgbésẹ̀ pé ta ni bàbá ń tàn I wonder if he's the one administering wọ́n ní pé àwọn ò tiẹ̀ mọ̀ bóyá òun ló ń darí ìlú àbó òun kọ́ torí gbogbo fẹnuwúgẹ̀tì ni bàbá ń ṣe látijọ́ yìí o wọ́n ní fẹnuwúgẹ̀tì ni bàbá ń ṣe pé gbogbo ìtòyìn sọ pé òun kí wọ́n lọ yẹn kó má kìlọ̀ mọ́ kó gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ làwọn ènìyàn ní kò nílò kí ẹ ṣẹ̀ṣẹ̀ máa kì wọ́n nílọ̀ ẹ gbé ìgbésẹ̀ ni o ẹ gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ lòmíràn sọ fún wa wípé bàbá Tinubu ẹ ṣé o bó tilẹ̀ jẹ́ pé ebi ń pa wá ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ sọ yìí ẹ ti fi wá lọ́kàn balẹ̀ pé ìrètí ṣì wà fórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìrètí ṣì wà fórílẹ̀-èdè Nàìjíríà
ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share ẹ like ẹ subscribe bẹ́ẹ̀ ni ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tún lósì pé Yorùbá Nation òun nìkan ní ọ̀nà àbáyọ gbogbo èyí tí bàbá sì ń sọ wípé òun gbá wọn ní wọ́n ní òun kì wọ́n nílọ ṣó dìgbà tí wọ́n bá tó pa wá tán kí bàbá tó mọ̀ pé ó jẹ́ kóun gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ní akọni kan ni o kò kí ń ṣẹ̀ṣẹ̀ ń kíyàn nílọ ó máa gbé ìgbésẹ̀ ni wọ́n náà kan ni ò kí ń ṣẹ̀ṣẹ̀ ń kíyàn lọ ó máa gbé ìgbésẹ̀ ni àjàdẹ̀ kógun wọlé lẹ́ẹ̀kan náà bó ṣe máa ń ṣe ńlẹ̀ wa nìyẹn ìyẹn ńlẹ̀ Yorùbá débi pé tógun bá ń dé wọ́n máa kógun wọlé wọ́n máa dìde tán ni kò ń ṣe pé mò ń sọ fún yín o kẹ́ẹ̀kẹ́rù àbí kẹ́ẹ̀ wá sọ̀rẹ́ńdà wọn ní ọ̀rọ̀ ẹnu lásán ló pọ̀ jù nínú gbogbo nǹkan tí bàbá sọ bẹ́ẹ̀ lẹ́lòmíràn sọ pé gbogbo eléyìí kọ́tọ̀kọ̀tọ̀ ni wọ́n ní bàbá ò nílò àti ṣẹ̀ṣẹ̀ máa kì wọ́n nílọ̀ bí kò ṣe pé kí bàbá gbé ìgbésẹ̀ pé ìkìlọ̀ yẹn ò jẹ́ kankan mọ́ o wọ́n ní this is rubbish wọ́n ní ta ni bàbá ń tàn pé kí bàbá má tan àwọn ọmọ o wọ́n ní Mr. Man you are the #1 terrorist in the nation wọ́n ní bàbá ní #1 èmi kọ́ ni mo sọ o don't come for me o wọ́n ní kí ló dé tí bàbá ṣẹ̀ṣẹ̀ ń fi ìkìlọ̀ sílẹ̀ nígbà tó jẹ́ pé ó mọ ohun tó yẹ kó ṣe wípé ó mọ ohun tó yẹ kó ṣe nítorí pé ariwo kọ́ ni music wọ́n lẹ́nu ò dẹ̀ ṣe pé ìgbésẹ̀ ni ó ṣe kókó pé kí bàbá gbé ìgbésẹ̀ nítorí action speak louder than voice wọ́n ní kí nìdí tí bàbá ṣẹ̀ṣẹ̀ fi ń kìlọ̀ fún àwọn ọ̀daràn ìyẹn àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé ìlú wọ́n ní pé kò jẹ́ kí bàbá máa kìlọ̀ fún wọn nígbà tó jẹ́ pé ó mọ ohun tó jẹ́ kó ṣe wọ́n ní kò yẹ kó máa kì wọ́n lọ ó gbà tó jẹ́ pé ó mọ ohun tó jẹ́ kó ṣe pé AC ni àwọn ará ìlú ń fẹ́ àwọn ará ìlú ò nílò àṣẹ̀ṣẹ̀ túbọ̀ tó ń dánnu mọ́ nítorí ẹnu dídán yìí ó ti sú wa ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn nílé lóko lọ́nà lọ́tún lọ́sì wípé Yorùbá Nation ni o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ wo bàbá ti sọ onípò òun ti fún wọn ní last warning ó lóun kí wọn nílọ aláwa ò fẹ́ ìkìlọ̀ mọ́ ẹ pín orílẹ̀-èdè gbogbo ọ̀rọ̀ tí gbogbo ìlérí ẹnu dídùn yẹn ó ti sú wa bẹ́ẹ̀ ni gbogbo ìlérí ẹnu dídùn yẹn ti sú wa ìgbésẹ̀ la fẹ́ ìgbésẹ̀ òun la fẹ́ torí ẹ̀ la ṣe sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tí àwọn agbésùmọ̀mí èyí tí àwọn ajínigbé èyí tí àwọn Fúlàní ìlú tó pa wá ńlẹ̀ yìí ó ti tó a ò nílò ìlérí mọ́ we want action ẹ wo ìyá mi bàbá mi Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún la fi sọ fún yín pé God bless Yorùbá Nation ó dàbọ̀.